Ramadan kò ju less than 15 days ní Ramadan náà báyìí bó ṣe wá súnmọ́ yẹn ẹ̀rú ọmọ bá onílà ká ẹ̀ pé kí làwọn yóò tó ń gbé ní Ramadan ọdún yọ̀ náà. ìpìràn yìí èébúràn yìí ọ̀rọ̀ burúkú téèyàn gbọ́dọ̀ wí jẹ́jẹ́ ńlá máa wí jákè kò sí ẹ̀sìn tí ò séèyàn bú kò sẹ́sìn tí ò séèyàn rí èèyàn bú má ẹ̀sìn kọ̀ọ̀kan ẹjẹ́ àjọ pawọ́pọ̀ láti fight evil. ọ̀kan ló tó ṣẹlẹ̀ nílọrin lẹ́ni àbílá náà yẹn ọmọ tí wọ́n fi ilé kéwú tójú ń kan ọmọ tí ò tí wọ 35 kò tí wọ 30 years tó lọ dún bú ọmọbìnrin tó sì gé ẹran wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ mo wò lórí fídíò kámẹ́rà yẹn sì ń gbà lọ́wọ́ mi inú gbogbo ẹran ara ọmọbìnrin yẹn ọwọ́ rẹ̀ ni wọ́n rí tẹ́kù tó ti kún bí ẹni kun ẹran wọn gbẹ báyìí ó wà lórí íńtánẹ́ẹ̀tì ó dún bú ọmọ wọn tírẹ̀lì ẹ̀ ní tìtorí pé wọ́n rí pòun ní nọ́mbà rẹ̀ ló pé ọmọbìnrin yẹn káyìn wọ́n bá bàtà ọmọbìnrin yẹn nínú ilé ẹ̀ wọ́n bá ẹ̀jẹ̀ rẹ̀ tó lọ sínú òkè wọ́n rí ẹran ara rẹ̀ tó kó sínú òkè ọ̀dà kan tó wá ka odidi ọwọ́ tó tó fi síbi kan nítorí Ọlọ́run instead tá a fi jọ pawọ́pọ̀ báwo lè wí kí wọ́n àwọn ṣẹlẹ̀ mọ́ ẹ máa wọ́ wọ́n mọ̀ trade blame ní nísìn àwọn ẹlẹ́sìn yòókù ọbẹ̀ jáde ẹ̀yin mùsùlùmí àti sọ fún yín ojú tí wọ́n o níjọba kan traditionalist náà mùsùlùmí náà tún bẹ́ jáde ẹ̀rí wọn o níjọba kan kírísítẹ́nì àwọn yòókù náà tún bẹ́ jáde ìwà wọn yẹn wá wò wọn o instead tá a jọ pawọ́pọ̀ fight evil kúrò ní society wa ìjà ẹ̀sìn là ń jà àbájọba jà lórí pé iléeṣẹ́ mélòó ló wà nílùú àbájọba jà lórí pé bò láró sì dẹnu ìjọba ń bò wá níran nítorí pé tó pé ìjọba ní tá à ń ṣe yẹn bí ìbáraàlú ọba ti ní pírọ́blẹ̀mù kan tí wọ́n mọ̀ bá yí ìjọba ni wọ́n fèsì àmọ́ wọ́n mọ̀ pé pírọ́blẹ̀mù ẹ̀sìn ń bẹ lọ́wọ́ yín tí gbogbo nǹkan yẹ kó tọ́ sí gbogbo òlú ìtàn ẹ̀ ní ronú kó yẹ ká béèrè ẹ̀tọ́ yín nítorí bá jẹ́ tọ́ yín gan báwọn kan bá béèrè àwọn kan kò takò wọ́n yín pé rárá o àwọn trust yín ọ̀rọ̀ ṣẹ̀ríà ní lọ lọ́wọ́ ní ẹ bá gbé ṣẹ̀ríà wá sí ayé ọ̀pá rẹ̀ èmi gangan tí mo jẹ́ àfa ṣé dandan ni kí n lọ kóòtù ṣẹ̀ríà ni bẹ́ẹ̀ bá ní lọ kóòtù ṣẹ̀ríà tí n bá ní lọ kí n yọ ṣẹlẹ̀ òfin Nàìjíríà ló mú mi. àmọ́ nítorí páwọn èèyàn ò trust àwọn tí wọ́n ń gbé bọ̀ ń ló dá ariwo sílẹ̀ wọ́n reverse oríṣiríṣi táwọn náà ti ṣe rí tí wọ́n trust wọn tí wọ́n padà gbé nǹkan mi wọlé tọ́jà pọ̀tọ̀ ní ti ń bẹ lókè ọ̀tọ̀ ní tó padà wọlé. a máa bára wa fa lọ ni until ìjọ tá a bá tó ronú tá a tó gbà yí pé ọ̀kan lè nìyàn society wa bí ìgbà tá à ń bẹ nínú ọkọ̀ ojú omi ni tẹ́nìkan wá yọ àáké tó ń sá bí omi bá wọlé lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ ẹ̀ gbogbo ẹni tí ń bẹ nínú ọkọ̀ ojú omi yẹn ni ó sink. òtítọ́ tá a bá tó ronú tá a bá tó pawọ́pọ̀ láti fight evil wallahi ìjọ yẹn láti ó progression àmọ́ ká máa trade blame gbogbo olùtọ́ lajú láyé ẹ dákun ẹ jẹ́ ká wò tó bá jẹ́ pé àdúrà ní sọ ìlú kan jọ lórí ayé ni kò yẹ kí ìlú kan ṣáájú Saudi Arabia àti Jerusalem àwọn bẹ́ẹ̀ wọ́n máa control ká máa pé nítorí pàwọn ní ọmọ àdúrà sí jù ni tó bá jẹ́ wípé ẹbọ ṣíṣe kéèyàn máa bọ òrìṣà lọ́tún lọ́sì ní bá mú ìlú kan jẹ́ olórí ayé ni kò yẹ kí ìlú kan ó bí ti India over 1,000 idols 1,000 type of religion ẹni bẹ nílẹ̀ India Hinduism ló popular jù ni bí wọ́n ṣe ṣètò ìdáhùn ni wọ́n control ayé bí kí ló dé tó lọ gbé kí control ayé sọ́dọ̀ America kí ló dé tó gbé control ayé sọ́dọ̀ Russia kí ló dé tó gbé control ayé sọ́dọ̀ China àwọn tí wọ́n múra sí gbìyànjú ayé nìyẹn àwọn ọ̀gá lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n fèsì báwo láyé àwọn ó ṣe dáa báwo ó tiẹ̀ wọná káwọn tiẹ̀ kọ́kọ́ rí ìgbádùn táyé náà ní Nàìjíríà àgbádùn ayé àti ìmọ̀bí Ọlọ́run tó kó àṣírọ̀ nítorí pàgbára wa jàjẹ́ ẹ̀sìn gbogbo ilẹ̀ tó jẹ́ ilẹ̀ tó lè wúlò fún ìjọsìn ńláńlá ní gbogbo ilé ẹ̀sìn ti gbàgbà àní rántí jàjà ilé yìí àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tí ò tó nǹkan láàmú wa ranjú mọ́ra wa láàmú fẹjú mọ́ra wa nígbà tó jẹ́ pé gbogbo nǹkan yẹ kó jẹ́ tiwa níjọba ti waste dànù tán ẹ dákun àwọn ẹlẹ́sìn tá ń bára wa jà ọjọ́ wo la tó fẹ́ ronú ọjọ́ wo la tó fẹ́ ṣe làákà ẹ̀yin fabricate owó látòrí pé ìjà ẹ̀sìn ẹ fabricate tí ò ṣẹlẹ̀ láti gbé ẹlẹ́sìn kan kọlu ẹlẹ́sìn mi ẹ̀yin tẹ́ ń make owó lórí íńtánẹ́ẹ̀tì lórí pé yẹ̀yẹ́ ẹlẹ́sìn kan ẹ̀yin tẹ́ ń kọ́lé látara owó tẹ́ ń gbà pẹ́ ń fẹ́ ń bàtà wọn kan jẹ́ ẹ̀yin tẹ́ ń gé ní popularity látara pẹ́ ń dájọ́ ẹ̀sìn sílẹ̀ wàláì ìyà tí ó jẹ yín lọ́wọ́ ń gbé wéètì lọ́wọ́ àdáwò tí ó kàn ń gbé wéètì lọ́wọ́ ni. àti mùsùlùmí àti ẹlẹ́sìn christianity àti traditionalist ẹ̀já gbàgbé wa wèrè tí ń lọ nígboro yìí kájọ rorí pé kí n la fẹ́ fi sílẹ̀ sẹ́rù bá a ṣe ń lo láìfù lọ ní Nàìjíríà yìí náà làwọn ọmọ owó tó kọ́ntínì. tó bá dé àwọn eré àkànlá Amẹ́ríkà wàá wá ronú àwọn abúlé ko Nàìjíríà wàá wá rò pé ṣé ayé kan náà táwọn eléyìí ń lò làwọn náà sì wà Nàìjíríà. tó bá dé ìgboro Amẹ́ríkà tó bá dé ìgboro UK tó bá dé ìgboro China tó bá dé ìgboro Canada wàá ronú pé ṣé ayé kan náà lásìjọ wà. gbogbo àwọn orílẹ̀-èdè tí wọ́n wá great yìí Áfíríkà ni wọ́n fi ń great gbogbo ohun tí wọ́n fi ń sọ̀rọ̀ àdé Áfíríkà lọ́wọ́
àwa tá ní nǹkan ra kó lójú kan yìí àwọn sì ń progress ojoojúmọ́ àwọn ń fight lórí pé àlìjẹ́nà nìkan làwa ń wá àwọn làwọn ọ̀wá àlìjẹ́nà wọ́n ní káwọn sára yé se wọ́n wá ara yé se tán àwa tá ó láwọn àlìjẹ́nà owó ńlá ẹlòmíín ta ilé ẹlòmíín ta ọkọ̀ ẹlòmíín ta ilẹ̀ bàbá ẹ̀ nítorí kó fẹ́ lọ lu wọn torí kó fẹ́ lọ Amẹ́ríkà torí kó fẹ́ lọ London nítorí pa àti fìjà ẹ̀sìn àti fi bàbí jẹ́ àti fi olóṣèlú tó kówó jẹ tá a lè fèsì tó jẹ́ pàwọn là ń bára wájà àti fi bàbí jẹ́ níjọ́ ewúrẹ́ méjì níjọ́ ìgalà méjì bá ń kanra wọn nígbò nínú igbó ẹgbà yí pé kí ni wọn tí ó jẹ kan ní wọn ti súnmọ́ ni o ìjà ìsìn tá ń bára wájà ìjà tí ọba bá ka yìí kí la fẹ́ gbà ń bẹ̀ gan-an. àwa tá a jẹ́ mùsùlùmí ta'awanu 'ala al-birri wa taqwa wala ta'awanu 'ala al-ithmi wal 'udwan. Kùránì sọ fún wa ọlọ́ni ta'awanu 'ala al-birri wa taqwa ẹ kọ́pẹ́rẹ́tì lórí iṣẹ́ rẹ ni ẹ kọ́pẹ́rẹ́tì lórí ìbẹ̀rù Ọlọ́run wala ta'awanu 'ala al-ithmi wal 'udwan. ẹ má kọ́pẹ́rẹ́tì lórí ìwà ẹ̀ṣẹ̀ àti ìwà ìmúra ẹni lọ́tà. mùsùlùmí ayé ogun wo la fẹ́ fèsì ilẹ̀ Yorùbá ń ṣe táwọn ẹni torí pàwọ́ gan ti wíìkì sára èébú ni ìjà ni kò pọ́síbù kí ìjọ kan nínú gbogbo ìjọ mùsùlùmí tó kó lóhùn nìkan lòún fẹ́ sẹ́kù wàláhì wọ́n tó kẹ̀ báyìí mélòó níjọ kọ̀ọ̀kan gbogbo ìjọ tá a wá ń bẹ àwa gbára wájà wa mùsùlùmí a wíìkì internally nítorí pé àwọn kan láwọn fẹ́ fọ̀ wá mọ́ àwọn kan ní majority àwọn tí wọ́n ń jẹ́ mùsùlùmí kò yẹ ká pè wọ́n ní mùsùlùmí wọ́n fẹ́ fọ̀ mọ́ ibi tí wọ́n ti fẹ́ fọ̀ mọ́ ní wọ́n ti ń fa sọ́ọ̀yà Áfíríkà lọ ọ̀rọ̀ náà àwa mùsùlùmí dáadáa wàhálà tá ń fà lọ́wọ́ yìí kò pé Islam bí ṣe wulẹ̀ kó mọ́ kí ni ẹ fẹ́ sọ níjọ́ tẹ́ bá déwájú Ọlọ́run kíjọ kan lérò pé òun ló wọ́n control gbogbo wa àwa yòókù náà ò ní gbà káwọn láwọn làwọn control yín ẹ̀yin náà ò ní gbà kí ló dé tẹ́ fìdájọ́ sílẹ̀ síwájú Ọlọ́run eléyìí tó bá burú nínú wa tí ẹlẹ́sìn bá wù ní kájọ panupọ̀ ká bá wí ká lo constructive criticism ká má lo destructive criticism mùsùlùmí ní ìjà gbọ̀ngàn lórí íńtánẹ́ẹ̀tì tí ì ṣe mùsùlùmí ló ṣe tí ì ṣe kírísítẹ́nì ló ṣe kódà tí kì í ṣe ẹlẹ́bọ ló ṣe kì í ṣe traditionalist ló ṣe hardest lọ́pọ̀ jù ní àwọn tí wọ́n ṣe majority ń tà lò àwọn tí wọ́n ní kò sí ti ń jọ lọ. àwa tá a wá lẹ́sìn bẹ à ń lò à ń fi ṣàǹfààní àwa la wá ń bara wa jà àwọn sì ń pawó lára wa bí wọ́n ṣe ń rí owó data ni wọ́n ń rí owó káàdì ni wọ́n ń rí owó iPhone ni wọ́n ń rí owó Android lórí wa náà ti fi wá pawó. mùsùlùmí ayé mo fi Ọlọ́run tó ní mi búra tá a bá lè gbàgbé àwọ̀ tí ń lọ láàrin wa tẹ́ ìdájọ́ ọ̀nà fẹ́ nìkan kan mọ́ tẹ́ fi ìdájọ́ ọ̀nà lẹ̀ fọlọ́run tẹ́ sọ̀rọ̀ ayé di pa Ọlọ́run ọba mọ́ tẹ́ mọ́ pé everybody lọ́mọ iná mọ́ tá a bá lè cooperate bá ṣe bá lọ́wọ́ àwọn bàbá wa wallahi kò sí ẹlẹ́sìn tí ó face Islam wọ́n mọ̀ pa ti wíìkì sínú wọ́n mọ̀ pé nìkan ti gé wa kélekèle ẹnu wa òkò ni wọ́n fi ń kó bò wá lọ́tún lọ́sì kódà bẹ́ẹ̀ lómi ìbá tó bú Islam táfà mi ìbá tó jáde tó fẹ́ gbèjà Islam àfà mi náà ni ó tó jáde pé àfà tó ló ń gbèjà yẹn wọn ní wí kọ̀mọ́kẹ́wù kọ̀mọ́náwù kọ̀mọ́sọ́rífù kọ̀mọ́bí tó ti yẹ kó sọ báyìí kò tó mọ tí jẹ́ fàràsífà kọ̀mọ́fíkì kọ̀mọ́sẹ̀ríà nínú àwọn àfà náà ni ó tó jáde láti takò ibo là ń lọ tá àrọ́kọ. Islam wá di ẹ̀sìn tí ò sọ lórí mọ́ nílẹ̀ Yorùbá kò sọ lórí ẹ dákun gbogbo ẹ̀sìn tá a jọ ń bára wá fa yìí ṣé kò sí irú ẹ̀ lókè ọ̀yà mi. ẹgbẹ́ ní north náà wọ́n manage ara wọn ni ta ló sọ fún yín pé wọn kì í gbégún ní north èmi ní fídíò eléégún tọ́pọ̀ ti north táwọn èèyàn sẹ́yìn sí mi pé wọ́n manage ara wọn ni churches ti bẹ ní north ó ti fẹ́ pọ̀ tó ti south west ń sìn wọ́n manage ara wọn ni wọ́n ka ìjọmọ ìlú láàrin ara wọn wọ́n kà kún gán fẹ́ ju ẹ̀sìn lọ́lọ́dọ̀ wọn. tọ́ba fẹ́ mọ ilé tí mo wí. ìwọ gbé ní local government kan ní north kó lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún ìwọ wá dìde kó sọ pé o fẹ́ dìbò o fẹ́ kán dìbò fún un kẹ́yìn kan tí ó kì í ṣẹlẹ́sìn kó náà dìde àmọ́ tọ́jú ọmọ ìlú wọn wallahi ọmọ ìlú wọn ni wọ́n dìbò fún wọn ní dìbò. kí ló dé bá lè tó gbé lálàáfíà mo fi ọlọ́pẹ̀ ní ẹjẹ́ apárí wọ́nàwọ́nà yìí torí Ọlọ́run kí la fẹ́ rojọ́ Ramadan dé tán báyìí Ramadan kò kù ju less than 15 days ní Ramadan báyìí bó ṣe wá súnmọ́ yẹn ẹ̀bú ọmọ bá onílà ká ẹ̀ pé kí làwọn yóò tó wí ní Ramadan ọdún yọ lọ́n ìpìràn yìí èébúràn yìí ọ̀rọ̀ burúkú téèyàn gbọ́dọ̀ wí jẹ́jẹ́ ìlànà wí jákè Ramadan oṣù bẹ̀rù Ọlọ́run oṣù téèyàn kì í sọ̀rọ̀ kọ̀rọ̀ oṣù téèyàn kì í bèébú oṣù téèyàn kì í ṣépè ẹ ti ká sọ kúrò lójú Ramadan yányá ó kálukú wá sí ẹran dandan ẹ ń ṣe wérewère bí nǹkan abẹ́ ọmọdé Islam láti sọ pàṣẹ àwa mùsùlùmí kan náà àwa láàmú ọbọ bàjá apá kan ọmọ bàjọ bàjá apá kan ọmọ bá lè mọ́mú wọn jà apá kan ọmọ bá àfáànù ilé wọn jà
àwa yìí kan náà ni kí ló dé àbá ìsìlámù báyìí. ṣàgẹ́dì tẹ̀lé kúta kàfí mẹ́ẹ̀ẹ́lá tàtúndéré kò takùnú lílà ìmọ̀dá ìnàtàlẹ́kọ̀ọ́ takùnú lílà ìmọ̀dá ìnàtàlẹ́kọ̀ọ́. àti mùsùlùmí àti ẹlẹ́sìn christianity àti traditionalist nílẹ̀ yorùbá níbi kájọ fọwọ́sowọ́pọ̀ láti gé ní tọ́pọ̀ láàrin ara wa. ẹ̀yin mùsùlùmí ayé ẹ jẹ́ make sample wa tọ́jọ́ ti islam. Sayyidina Umar orin tó wúlò lára àwọn ará róòmù nígbà yẹn ò kì í ṣe mùsùlùmí. wọn gbúrò islam. orin tó wúlò lára wọn islam, wọn gbúrò islam àmọ́ wọn gba islam gbà náà. àwọn lówó tó fi dá kàlẹ́ndà ìjìrí lẹ̀. kàlẹ́ndà tí ń bẹ láyé nígbà yẹn tó popular kàlẹ́ndà márùn-ún. kàlẹ́ndà China ń bẹ, kàlẹ́ndà àtàwọn Ethiopia ń bẹ, kàlẹ́ndà àti Egypt ń bẹ, kàlẹ́ndà àti Gregorian kàlẹ́ndà ń bẹ. kàlẹ́ndà yẹn ló wo bí ẹ ṣe ṣe lọ́nà fi wá lọ mú ọjọ́ tí Ànábì travel láti Mẹ́kà lọ sí Mẹ́dínà tó ṣe ìjírá ẹja mú ká. kódà Muharram kọ́dà Ànábì travel ó ṣàtò ó sì gba títò ẹja máa lò bẹ́ẹ̀ ó rí nǹkan dá láwùrọ̀ àwọn ọ̀ràn míì ó mú wá fún Islam ó sì dùn. coin owó ẹyọ ó kọ́pì ẹ̀ látara àwọn ọ̀ràn kan ni ìran Lárúbáwá kì í ná coin tẹ́lẹ̀ òun ló kọ́pì ẹ̀ tó jẹ́ print ẹ̀ tó di tí wọ́n lò ó fi wá dórí Ottoman Empire Salahuddin Al-Ayyubi rahimahullah òun ló introduce pé gbogbo ìran kọ̀ọ̀kan gbogbo ìran ẹ̀sìn gbogbo ìran ìlú ni a máa ní symbol kí lápè ní symbol Islam ìyẹn bíi 500 years lẹ́yìn ìgbà Nábì tí kò láyé òun ló introduce ẹ jẹ́ ká mú crescent oṣù tó ṣẹ̀ṣẹ̀ lé ká wá fi ìràwọ̀ ká fi sí láàrin ká má jẹ́ kí tiwọ́ ju jọ tàwọn tó kù bí ó ṣe débẹ̀ nù kú ikọ̀ Ànábì ọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀ tá Ànábì fi kú kò rí àmì crescent àti ìràwọ̀ Ànábì orí ibi yẹn làwọn kan jáde tí wọn ní kẹ́ẹ̀lì bá wọn pé ìràwọ̀ ni wọ́n ń bọ̀ yẹn fi ìràwọ̀ sínú fúláàjì wọn ìràwọ̀ tó jẹ́ pé lẹ́yìn 100 tá Ànábì ti lọ 100 ọdún ni a tó gbé wá àmọ́ wúlò fúnra wa ní mùsùlùmí ilẹ̀ Yorùbá ń tẹ́ lè kọ́sí lára Christian ẹ̀sìn láàní dàpọ̀ rere tẹ́ lè kọ́sí lára Christian níbẹ̀ kódà rere tẹ́ lè kọ́sí lára traditionalist níbẹ̀ traditionalist ilẹ̀ Yorùbá rere tẹ́ lè kọ́pì lára mùsùlùmí níbẹ̀ rere tẹ́ lè kọ́pì lára Christian níbẹ̀ Christianity ilẹ̀ Yorùbá rere tẹ́ lè kọ́sí lára mùsùlùmí àti traditionalist níbẹ̀ ẹ̀sìn láàní dàpọ̀ ká gbọ́ sẹ́sìn ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. anásùlẹ̀ náà sì fi bàdìwé wà fẹ́ àdọ̀rin bàdúndì bàdìwà yín lámúyẹsẹ̀ òròlé kọ́dàmú bàdúndì bàdìwà yín lámúyẹsẹ̀ òròlé kọ́dàmú. anásùlẹ̀ náà sì ẹnìkan ò lè dáyé gbé. anásùlẹ̀ náà sì fi bàdìwé wà fẹ́ àdọ̀rin. ẹ mọ̀ wípé pípọ̀ tá a pọ̀ nílùú kan ní jẹ́ ká enjoy ìlú àwọn ìlú tó gún wọ̀ lápèjúwe bínú Ìbàdàn ṣe tóbi tó yìí kẹ́nìkan ní òun àtìyàwó òun àtọmọ òun nìkan làwọn ọmọ ẹgbẹ́ ayé oṣù bá a ṣe jọ pọ̀ tá ń pàdé ara wa yẹn ló jẹ́ wà interesting a máa wúlò fúnra wa ní ibi abá ti wúlò fúnra wa ẹjẹ́ àfi kẹ́kọ̀ọ́ ẹjẹ́ mú àpèjúwe kan wá tó jẹ́ ti Islam pépà tí a fi ń píríǹtì ìwé láyé òde òní àkọ́kọ́ ibi tí a ti kọ́kọ́ ṣe ń tọ́jú ọmọ pépà Egypt ni àwọn wọn gẹ̀jẹ̀ syrup kíní mi ò múrúkọ kíní yẹn ní Yorùbá ni wọ́n fẹ́ ní à ń ṣe nígbà yẹn tó fẹ́ jọ ìwé àmọ́ kò jọ àwọn tí a kọ́kọ́ produce tó jọ mọ́ ìwé tá ń lò láyé òde òní àwọn Chinese ní gbogbo ayé Chinese ló kọ́kọ́ produce ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí produce ìwé òrìṣà kan ní ìwé tí wọ́n ń bọ̀ wọ́n wá fi secret sí ẹni tó bá ti mọ̀ bá a ṣe ń tẹ pépà ìkọ́ gbọ́dọ̀ link ẹ̀ síta tó bá link ẹ̀ kan báyìí yóò sì fún wọ́n fẹ́ kó jẹ́ pààrọ̀ nìkan làwọn ò ní monopoly bọ́ ṣe máa print ìwé kò tí ì di mechanized printing nígbà yẹn ọwọ́ ni wọ́n fi ń to gbogbo ẹ̀ ni wọ́n fi ń gún kínní yẹn pọ̀ tí wọ́n ń sàtì di pépà mùsùlùmí wa ń rí i pé nígbà tí ìjọba Bani Umayya lọ ìjọba Abbaside ní 751 ní àwa ronú pé ẹja kọ́pì ń tọ́ da bó o la ṣe fẹ́ kọ́ bí ẹ bá àwọn Chinese bí ẹ ṣe ń tẹ pépà yìí àwa la ní ọ̀pọ̀lọpọ̀ mímọ̀ tá a fẹ́ translate tá a fẹ́ print yìí ń gbọ́ lọ́wọ́ bá wọn ṣe àwọn ìran Tang nínú ìran Chinese wọ́n fẹ̀sùn kan àwọn Baghdad pé wọ́n ti gbà lára oko àwọn wọ́n yanjú ẹ̀ lọ́wọ́ wọn ìrí yanjú àwọn Tang tí wọ́n jẹ́ ìran Chinese wọ́n kógun wọlé wá bá wọn ní Baghdad wọ́n kógun wọlé àwọn mùsùlùmí náà dá wọn lóhùn ní Baghdad at the end of the day mùsùlùmí wìn ní wọ́n wá kó àwọn èèyàn ní prisoner of war bí ṣe ṣẹlẹ̀ tí gbogbo ogun ayé kì í ṣe fún Islam nìkan àti àwa kó ní prisoner of war kí ni ransom tẹ̀sán àwa ò ní pa yín bẹ́ẹ̀ ni ṣe fẹ́ pa wá àmẹ́sàn kẹ́ẹ̀tọ́ lọ tó lẹ́yìn lẹ́wà gbogbo bá wa mo rí nǹkan fi sílẹ̀ ọjà mímọ̀ wo ni wọ́n mọ̀ tó lè kọ́ wa ọ̀kan ló ń mọ̀ bí wọ́n ṣe ń print paper níta
tá wá kiri rẹ̀ ìwọ ńkọ́ òun náà mọ̀ ìwọ ńkọ́ àmọ́ sírí ni àwọn gbọ́dọ̀ sọ fẹ́ nìkan bẹ́ẹ̀ bá sọ fẹ́ nìkan yẹ kó mbẹ́ ibi táyé ìparẹ́ ibi ẹ wà lọ àjẹjọ́ dìde wọ́n sọ àṣírí bí wọ́n ṣe ń ṣe pépà fún àwọn mùsùlùmí ìjọ náà lọ àwọn náà wá gbà kí ni wọ́n wá improve ẹ̀ ní time tí o ti sí Amẹ́ríkà tí o ti sí London Europe wà ní dark age ìgbà yẹn náà pè ní European dark age tí wọn ò tí ì lè fìdí ìgò kọ́ hó mùsùlùmí abẹ́rẹ́ sí produce pépà yẹn manually Islam àwọn mùsùlùmí Baghdad ni wọ́n introduce pépà sí Europe ló fi wá jẹ́ pé the first mechanized printer Germany ni wọ́n ti kọ́kọ́ ṣe láyé kó tó dé Spain ibi tó gbàgbọ́ Europe yẹn kí ni tí mo fẹ́ lò nu gbogbo tí mo sọ yìí wọ́n rí nǹkan dá lára ọ̀tá wọn wọ́n sì bí kí ẹ̀ ìdámọ̀ra ríta bí àṣìjáre ńlá àfàmọ̀rún. ilé ìsìnmáàrí wàhálì wàhálì òǹdàlí náírì. ilé ìsìnmáàrí wàhálì òǹdàlí. tó bá kọjá lára agidi gbogbo ara ẹ̀ jẹ́. ilé mẹ́rẹ́rìndà bí àṣìjáre ńlá àfàmọ̀rún. ọsàn tó wà lórí igi ọsàn ní kí wọ́n jẹ má bá wọn jẹgi ìran náà ní jẹgi ọsàn ní kí wọ́n jẹ bọ́ọ̀ bá rí ìtọ́jú alárò tá a rẹ̀ kọ́pì ẹ̀ ẹ̀jẹ̀ àjọ gbáyé rọrùn mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹlẹ́sìn Christianity ilẹ̀ Yorùbá traditionalist ilẹ̀ Yorùbá àárí kíní jákù lórí wa pé Yorùbá ni wa kò sí ìrántá àlè lọ tí wọn ní já padà síbi tàbí lọ́nà sí kí ló dé tà níjọ pé pọ̀ lálàáfíà mo fọlọ́wọ́ ọba bẹ gbogbo àwa mùsùlùmí Ramadan bí ṣe ń bọ̀ yìí ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة. Call unto the way of your Lord with good admonition and wisdom. Good admonition and wisdom. Ọgbọ́n àti ìkọ́nilẹ́kọ̀ọ́ tó bá làákà ìmú. Ẹ jẹ́ wọn orí beauties of Islam. Lára wa sí tẹ́sí inú Ramadan náà. Àwa náà ti múra lẹ̀. Ariwo yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀. Tá a bá ń darúkọ gbogbo àwa tá a jagun. Kí wọ́n má fi ariwo ba Islam jẹ́ nílẹ̀ Yorùbá. Bàbá wa kan bẹ tó jẹ́ kó ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ó ṣe very good méje. Ó sì ṣe yá méje. Bàbá wa Dr. Awa Ibrahim nígbà wọn bẹ̀rẹ̀ gbogbo wa la dójà bàbá èmi gan tí mo já kọ́kọ́ ọmọ bàbá èmi ká kọlu bàbá ká tó tọrọ àforíjì lọ wọn pé bàbá kò yá ni àmọ́ pé bó ṣe rí nu àwọn ni wọn mú tọ̀tún lẹ̀ àwọn ni wọn mú tó sílẹ̀ ìgbìyànjú Dr. Awa Ibrahim ni ló jẹ́ ká ìwọ́ kúrò lórí íńtánẹ́ẹ̀tì à ń ṣépè fúnra ni à ń yẹ̀yẹ́ ara ẹni ìgbìyànjú bàbá ni torí gbogbo wa la ní respect fún àmọ́ ń gbà táwa ń rò pé bàbá yọ sọpọ́ọ̀tì àwa ń sọpọ́ọ̀tì àwọn tọ̀hún kí ló dé àwọn eléyìí fẹ́ bà ilẹ̀ Yorùbá jẹ́ ni but at the end of the day àrí àníyàn bàbá ìpànìyàn tó dáa bàbá Dr. Awa Ibrahim ẹni máa padà sí ibùdó jíjà ó fi dọ́dọ̀ ìyá wa Queen ọba tó ní òní tàn yín láàmú ẹ wá dákun mo bẹ̀ Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ fún ẹbí Alhaji Ọ̀kanlọ́mọ Shakiru Ọ̀kanlọ́mọ Adébáre Emma Ọlọ́run kọ́mọ bàbí náà jẹ́ tẹ́nìkan bá wà tó wà láàrin wọn àti ìyàwó ẹ̀ tó súnmọ́ wọn jù àti ògbàgòdì torí wọn tó bá mú yàn tó lè súnmọ́ léèyàn fún oṣù mẹ́fà fọdún kan ó ti kú òní àwàdà àmọ́ èṣù ló wọlé ìyẹn ni mo fi ń bá ìyàwó Ọ̀kanlọ́mọ sọ̀rọ̀ pé kó rò dáadáa o kó má jẹ́ kéṣù ọwọ́ lédélẹ̀ o wàláì Ọlọ́run ló mọ̀ gbẹ̀yìn ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ ìjà lẹ́dámọ̀ Ọlọ́run ló mú pín ẹ̀ ẹjọ́ wà pọ̀ ní ọjọ́ tó ti ń tẹ̀lé ọkọ rẹ̀ bò ìtìpẹ́ níjọ́ tí wọ́n àtàkì ẹ̀ l'Amẹ́ríkà ó wà ń bẹ pẹ̀lú ẹ̀ níjọ́ tí wọ́n fẹ́ lẹ̀ lóko nítorí tèmi ní zone 2 lẹ́kọ̀ọ́ tó jẹ́ pé mọ́tò tó wà ń bẹ̀ ni wọ́n padà ju àtàgà àtòkúta ó wà ń bẹ̀ ìjọ náà níjọ́ tí wọ́n lọ fi orúkọ ẹ̀ sínú watch list ní tàbùsí tí wọ́n arrest ẹ̀ tí ó sì débi tí wọ́n fẹ́ wọ́n gbé lọ tọ́lọ́ fi lápadà ó wà pẹ̀lú ẹ̀ níjọ́ tí ń lọ gba ìlú mi ìwọ Nàìjíríà ìwọ àti ẹ̀ ní kí ló dé táwa gba ìṣù láyé báyìí mo bí Ọlọ́run fún ìdílé náà Ọlọ́run ní jẹ́ ìdílé yẹn ọ̀dà lórí Ọlọ́run ti ń yọ Emma Ọ̀kanlọ́mọ láti ilẹ̀ wá Ọlọ́run náà ò ní padà ìdílé yẹn méjèèjì ò ní dàrú ọgbọ́n ìmọ̀ àtòye tá a fi dá àlàáfíà padà sínú ìdílé náà Ọlọ́run kọ́ wa tá a bá wá gbìyànjú ẹ̀ tí ò bá ṣeé ṣe tó bá jẹ́ pé kẹ́ ẹ túká náà ni ẹ túká lálàáfíà láìpáyàrá yín jẹ́ torí tọ́lọ́run ẹ̀yin méjèèjì lẹ bìlọ́ọ̀gì sí ni ẹ̀yin méjèèjì ni mo ní lánìtàn ẹ túká lálàáfíà ẹ má bá yàrá yín jẹ́ bí bẹ́ẹ̀ kọ́ kò síjà ọkọ àtìyàwó tí ò lè parí ẹni tí bá ń ronú pé èmi kí mo ti rojọ́ fún lágbájá mo ti rojọ́ fún tàmàdù wàláhí nígbà àdánwò rẹ̀ bá dé àwọn tí ń tijú yẹn ò ní tijú ẹ̀ mọ́ Ọlọ́run sọ fún anabi nínú Quran pé yá ayọ́ anabi yìí lè má tó arim máa nà lọ́wọ́ lákàtà tẹ́kì mọ̀rọ̀dọ́ta àzọwájì nítorí pé òun wá yọ̀nù ìyàwó rẹ̀ ó sì wá fẹ́ kí ìjà ti ń bẹ láàrin àti ìtàn àwọn ìyàwó kékeré ó parí kí ló dé nítorí náà mo bẹ̀ Ọlọ́run fún ìdílé Emma Adébáre Ọ̀kanlọ́mọ ìdílé náà ò ní dàrú